ẹsẹ̀ wàṣàwàṣà nílé ọlọ́jọ́ ìbí bẹ́ẹ̀ wá mi délé bẹ́ẹ̀ bọ́mọ alágbẹ̀dẹ ìlú London lórí ewì mi tún gbà lọ ká lọ kí ọlọ́jọ́ ìbí òní Mrs. Dúpẹ́ Ọláòdúlàjà màmá ṣèyí tán olóríire pọ́lọ́kọ́tọ́ bí ọká ẹlẹ́rìn ẹ̀yẹ happy birthday to you ayadàmọ́lá ó ti ṣọdún èyí náà kórìjọ́ pẹ́ láyé ó tún ṣe tẹ̀mí dandan ni mo dúpẹ́ Ọláòdúlàjà ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ tàbí kò tọ́pẹ́ èmi mọ̀ pé kò sóhun tó jọpẹ́ lọ nítorí ọ̀pọ̀ èèyàn ló wá ṣiṣẹ́ àràmàǹdà láyé ní májèsín lẹni bí ti ń garùn tí ń ráwọ̀ wọn kígi ọdún tó rúwé ẹni bí ewúrẹ́ ayé fi gi jẹun àwọn òṣìkà ẹ̀dá tó jogún ìjàmbá wọn afọfẹ̀mí ṣe wọ́n láì tásìkò igi ọlá ti rúwé o mo dúpẹ́ ọlá mi ò ní parẹ́ mọ́ ọlọ́jọ́ ìbíwẹ̀ wàrà tán ó rí bíi màlẹ́kà ọba tó dá wa mo dúpẹ́ ọlá mi ń fojoojúmọ́ ń jayé ọba Èdùmàrè ló mórí ire kẹ́ aya Òdúlàjà ọgbọ́n ọ̀mọ̀wé ni mo dúpẹ́ ọlá fi ń jayé rẹ̀ ní mẹ̀lọmẹ̀lọ ọ̀rẹ́ ẹbí ojúlùmọ̀ ká bá ọmọ kọ́lé towó dúpẹ́ kò láìfí nínú rárá kí gbogbo wa wúre ẹ̀mí gígùn fún kójú ó máa rọ́dún kó o ló gba ọdún eyín funfun ni kó o fi ṣe kó o dàgbàdàgbà kó o fọ̀pá rìn ọdọọdún là rórógbó ọdọọdún là ráwùsà ọdọọdún là rọ́mọbì lórí àtẹ bọ́dún bá ń gorí ara wọn ká máa ríra àṣèyí ṣàmọ́dún ẹjà mi ẹgbẹ́ tó àdúrà mi ẹ̀gbọ́n rẹ Gùntẹ́ kọ́lé towó Rasheed ọmọtẹ̀sọ̀ bàbá Abíọ́dún àti Mrs. Taiwo Fausati ìyá Adélé àwọn ni wọ́n pọmọ alágbẹ̀dẹ kó kọrin ewì kí ọ wọ́n ní kí n kí ọ tẹ̀sọ́ wọ́n ní kí n kí ọ tológun wọ́n ní kí n kí ọ nígbà ẹgbẹ̀fà wọ́n ní kí n kí ọ nígbà ẹgbẹ̀rìndínlógún nítorí oore tólúwa ṣe fún wa ìwọ lọmọ Olúmọ̀pá àṣàyàn ọmọ alégún mẹ́dẹ̀yìn ọmọ akọ́lé towó má yáwó ọmọ akọ́lé todò má tọrọ omi mu ọmọ àfi kìnìkìnì tí ń fọwọ́ kìnì kọ́ba láàfin ọmọ ìṣẹ̀dó ń pè ní mùfà ọmọ olóbò ńlá ìṣíwọ̀ òbò ọ̀hún ló fi bẹ́rú ló fi bọ́mọ kìbí ìṣílẹ̀ arówóṣìkẹ́ ìyàwó ọmọ pẹ́tù àràmàṣà ọmọ ìtàǹtẹ̀bọ̀ alábà méjì ìwọ lọmọ tàmátàwìn ìwọ lọmọ ràmásánwó lèmi ọmọ alágbẹ̀dẹ àdáká ọmọ wórí tí ìrọ́ bá ń sọ wípé happy birthday to you ma long life and prosperity ìgbà ọdún kan ní láṣẹ Èdùmàrè.